wá ṣe ní láàánú pé àwọn tó bá jẹ́ CAC member láwọn tó jẹ́ fashion ti bàbá lọ wọ́n ṣàǹdà láti bọ́ta láti defend bó ní ìyá mi àwọn ọmọ mi ń kọ́ dáadé yín kọ́ àdúrà wá gbà láti defend Pastor Olúalọ tí ò dẹ̀ lè work alẹ́kọ̀ọ́rin ti wá dá controversial ó ti dóríṣiríṣi kò sínú ó ti dórí ẹlẹ́yàmẹ̀yà ó ti fẹ́ dá sílẹ̀ báyìí nínú CAC torí pé àwọn kan ń ṣe ti Pastor Alọ àwọn kan ní kó bọ́ta kó wá sọ̀rọ̀ àwọn kan ní kó dáhùn torí pé gbogbo ọmọ Nàìjíríà ló ń béèrè lọ́wọ́ wọn pé bo ni ìyàwó wọn wà ó dá mi ò fẹ́ mọ́ ni o mo ti kọ̀ lẹ́ o àbí mi fẹ́ tẹ́lẹ̀ ibì kan ló wà ó yẹ kán lè bọ́ta kán lè sọ fún wa kó tí ì sí nǹkan tó jẹ́ big deal nínú question kan béèrè lọ́wọ́ wọn tó ṣe wá dológun pé àwọn èèyàn dáhùn Princess Erama ìyá ẹ̀ka lẹ́mà fẹ́ ṣe wà dáadáa báwo ní dé yín kò tí ì sí nǹkan tó burúkú jù tí Pastor Alọ bá lè jáde brother mi ṣe wà ẹ̀ka lẹ́ o thanks for joining us ẹ jẹ́ ká tap ẹ jẹ́ ká power tap ẹ jẹ́ ká tap ẹ jẹ́ ká tap thank you ẹ má bínú kó ṣọwọ́ olóòrùn à ní pẹ́ akọ̀fẹ́ sáré dá fáwọn ọ̀rọ̀ yẹn sharp ní kádẹ̀ lè wá bí sùn sí ṣé ti yé yín ẹ jẹ́ ń gbá nǹkan kan wọlé ṣé omi ò rò pé ó sì jẹ́ nǹkan kan tó burúkú jù tí wọ́n bá tètè ṣe tó yẹ kán ṣe lójú ọjọ́ kó tó dológun kínní ṣùgbọ́n tí wá dológun fàkínfà báyìí ẹ̀yin tẹ́ bá jọmọ CAC ẹ̀yin lè máa mọ story yẹn dẹ̀ pé èèyàn yín ni ìyàwó Olúalọ. ẹ kalẹ́ sàṣẹ wà àdúgbò sàyẹ̀rà sàyẹ̀ kalẹ́ mo ní ẹ̀sà mo lẹ́ra sà gbogbo ilé nǹkan sà mo ní èèyàn yín ni Pastor Olúalọ. Kò ń ṣèyàn mi mo kàn fẹ́ dá sí ọ̀rọ̀ yẹn because yes for sometimes tẹ́ bá dọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ èèyàn Ọlọ́run kọ́lọ́n kọ́ ṣàánú wa ni mi ì fẹ́ dá sí because. ẹ má sọ pé àní máa dá sí i ẹ wọ́n kè sà ẹ má sọ pé àní dá sí i ẹ yẹ wo yín followers. mo kàn sọ fún yín mo tọ́ àti lay down reason so but now the issue dey come to the place. ìparí ìṣiṣẹ́ wa. How can the whole world be asking you for something. God bless you. And up to this moment. Yes. You are not even saying anything about it. That's number one. And as a matter of fact, if you don't fẹ́ yàwó rí àti ètò ìdí fẹ́yàwó àwọn bó ṣe rí lára. Yeah, God bless you, sir. Even ètò love. The moment it's been called your wife, it's part of you. Ẹ̀jẹ̀ ti dàpọ̀. Bẹ́ẹ̀ni. Matter of fact, obìnrin ló tẹ̀sí bí mo mẹ́ta fún ẹ. Regardless of anything tó bá wà lẹ́yìn yín, if not because of your wife, because of your kids, you will have to come out and defend or explain what has transpired about you. The story tells so. I'm quickly shaping my backtrack to discuss Lori into some. The story tells I listened to it. It was early this today morning, because we were still in 11:55. But around 5, and fortunately it was the story. I brought a lot of I can listen. That was why I was interested in the topic. One listen, I take pain to listen to what the elder sister was saying. You want to fail alone, you want to at the end of the day, he was going to Nigeria lost France. It was in the France who take on Ketazi, I went solo near Roy and everything. Now, I want to get to know, and the family will come and come on Ferromo over 3 years from Basel. I could be everything. Now you as the professor go, don't preach for you alone, don't preach for everybody. Now you are not talking, you are not saying anything. When the word tells you, I need to conclude. Èèyàn tó di kẹ́sì kan tó yọ ní pé wọ́n gbà bọ̀bọ̀ kan tó ti di vegetable ìbáraẹ̀ bàbá yẹn lórí bẹ́ẹ̀ kọ̀ọ̀kan lè sọ̀rọ̀ ni. This is a lady tí wọ́n bèrè lọ́wọ́ ẹ̀ ń sì tajà ìgbúrò ẹ̀ àti ìgbúrò ọmọ mẹ́ta kò sí àfi tó bá di mọ́ àjà rẹ̀ pẹ̀lú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn kò tẹ̀lé ṣẹlẹ̀ ní ó ṣẹlẹ̀ níbẹ̀ yẹn but kò ó rí à. So the lady tó wá sọ̀rọ̀ yẹn something ti wrong kìíní mi kàn fẹ́ conclude lórí kan yẹn ká ló ṣì wà live ni anyway mo gbàdúrà kan rè. ó sì máa ó possible kó wà live wọ́n lè ti ọkọ̀ lè ti bóyá nǹkan kan ẹ̀rọ ṣá ẹ má jẹ́ ká fẹ́ gbogbo ẹnu sọ̀rọ̀. So conclusion tèmi ni ẹ pé something must have wrong to this lady because ó ń pe àwọn family before now regularly. The last time I told mom say she put immediately not pay. But they respond and that was the last time I told you so last. Up to this moment one pay one she could down. So you as a man of God who are visible without them àwọn èèyàn gbọ́dọ̀ wà careful and that's why I'm surprised. Ṣé kò sí leadership mọ́ ṣe sí àwọn bá sàdìkejì mi ṣe first bá sàdìkejì no one do it. Since not be me. So, leadership who are the first 18 years, since not low. So I know the level of leadership and how strong they were. They was leadership on since then, but the leader know. So you'll be accused. We don't want that in this body of Christ. Come out and tell us what is happening. Up to this moment, it's not talking, it's still part of you. On dirty, the body of Christ, on dirty Christ apostasy, and it's dirty people. As a matter of fact, the authority was that much to us of how much I pay. So this topic is interesting. I think I'm about that. African prophet Olúalọ ti wá jáde. Ẹ ṣe that favorable. Baba Gúnwà ẹ káàbọ̀, Princess you are welcome. Àti ọpẹ́ ṣe wà ńbẹ̀. Bẹ́ẹ̀ni, ẹlẹ́sìn pé tó ma. Ó jàre bó ni ẹ pa tààrọ̀. Àlàáfíà ni ma.
so wọ́n ní wọ́n lè mọ ibi tí ìyàwó pásítọ̀ lọ́wọ́ àwọn ní ìwà tí wọ́n lọ. Mà sí rírí tí mo máa rí kọ́lọ́ máa ṣàánú wa mà ní ọlọ́run ló máa mẹ́ni tó ń sìn kọ́lọ́ ń ṣàánú wa mà ní. wọ́n lẹ́yìn lẹ́jọ́ gbé pamọ́. Ìgbà tí mo gbọ́ sítórì yẹn torí mo láwọn tó jẹ́ wípé godfather wọn ni máa yẹn mo wá pè wọ́n pẹ́ jọ. Gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ mọ́ láti jọ́ ìní. Lè gbọ́. Mo ní ibo lobìnrin yẹn gangan ibo ló wà. Bí nǹkan ti ṣe ni. Àbí àtàwọn ọmọ mẹ́ta. Bí nǹkan ti ṣe ni tí nǹkan bá ṣe kán sọ̀rọ̀ kò sẹ́ni sọ kọjá àdánwò. But wọ́n kàn keep mood. Aṣáàrí kan tún gbé trophy tán bẹ̀rẹ̀ sí ní ya fọ́tò níwọ̀ náà. Ẹ̀yàn ní bàbá náà bàtú bẹ́ẹ̀ lọ ṣe bẹ́ẹ̀ di àbí nǹkan. Mo ní àwọn ayé iṣẹ́ pé ayé ẹnìkan ẹ̀wá ń fa ayé ọmọ ojú ọmọ mẹ́ta àti obìnrin kan ayé wọn ẹ̀wá fi ń gbẹ̀fẹ̀ lórí social media. Ọlọ́run kò sùúrù o. Because mi tẹ̀ mo rò lọ́jọ́ tí màmá arúgbó yẹn ń sọ̀rọ̀ mo rò báyìí. Àwọn anybody tó lè bá bí ọ̀rọ̀ tí yíra ní favourable sọ tó tẹ̀lé bá wọn sọ̀rọ̀. Ẹnu òkà wọn ni ẹ̀kọ́ náà wà in control. Ó ti lówó ń sìn náà ó ti wà on top nínú CAC wọn lè sọ̀rọ̀ mọ́. Tó lágbára. Ṣẹ́rẹ́ mi náà ṣe máa mú sórí kan náà wà lára àwọn pásítọ̀ wọn tó wà ní Ìbàdàn yẹn náà ni mo máa sọ sórí yẹn ìyẹn mo mọ̀ yẹn dáadáa bó wọ́n ṣe máa ń ṣe pẹ̀lú àwọn ìyàwó wọn nìyẹn tó ṣe yín títí àwọn obìnrin tó yẹ kí wọ́n fẹ́ yín nígbà tẹ́ ẹ̀ tí ì jẹ́ nǹkan kan tó bá ti wá lówó tó bá torí pé wọ́n fẹ́ fẹ́ràn aráàlú òyìnbó yẹn wọ́n dẹ̀ rọ́bìṣì àwọn ìyàwó tó ń fẹ́ yẹn wọ́n dẹ̀ rọ́bìṣì wọn just anyhow ṣàwọn tó bá ti wá tó ó ti rọ́bìṣì obìnrin tiẹ̀ wá dá níbo lọmọbìnrin yìí wà ń sìn ó dá mi ò fẹ́ mọ́ o níbo ló wà àbí náà kó bá tẹ̀ fi ọ̀gá mi ò fẹ́ mọ́ ni o yes God bless you dábàlà fáwọn tó ní mi ò fẹ́ mọ́ o ẹ ti rọ́bìṣì ẹ̀ nìyẹn fine ìyẹn ò ní kó kúrò láyé náà. àbí náà lọ dìlíbẹ̀ báwọn bí ò bá tiẹ̀ gbádùn mọ́ bẹ́ẹ̀ bá ti lọ pọlọ lọ́sẹ̀ gbádùn mọ́ ẹ̀ lọ yàn bẹ́ẹ̀ fáwọn tó ní wọ́n ṣàmọ̀ pé ó ṣàṣì ní àbí náà lọ já sílẹ̀ fáwọn tó bá ní náà wọ́n wá bí. ṣe ó dàbí ẹni pé gbogbo àwọn a sì máa sọ̀rọ̀ lórí àwọn social media àwọn gbọ́dọ̀ máa jáde lọ́rọ̀ bàbá yìí tó bá jáde nígbà tó máa fà tó bá kanra wọn ẹni kó máa oníkálukú. ọ̀rọ̀ yẹn sì máa dé bẹ́ẹ̀ ó sì máa dé lẹ́gùn yẹn I'm telling you. àlọ́ mi náà gbọ́ bá yẹn tó lọ pé kíní kan lóhun nìkan ló máa kọrin fún bẹ́ẹ̀ dé àwọn ọmọ oníṣẹ́ bẹ́ẹ̀ dé ló wá kọ̀ ní ọ̀gán kan wó didi ẹ̀mí àtọmọ mẹ́ta ó ní kó kàn mú ní kẹ́nìkan kan má dà wọn lóhùn kó bá wù wọn kó máa kàn gbà kó bá oníkálukú máa dákẹ́ tó bá yá ẹ̀yìn máa jẹ́ òdìdí pásítọ̀ tó bá kúrò ọ̀rọ̀ yẹn wá sí church wọn jẹ́wọ́ ẹjọ́ wo ni pásítọ̀ yẹn fẹ́ dáná tó bá kúrò ẹjọ́ yẹn wá sí church wọn then I don't blame them because olórí ìjọ tó bẹ́ẹ̀ yẹn tó wà tí ò níyàwó ṣé èèyàn ní máa bá gbọ́mọ ọjọ́ sùn ni nígbà tí ìbálòpọ̀ tára ẹ̀ bá kún ṣé wọ́n sọ fún wa pé òun òbóbìnrin kan sùn ni ṣé àbáwọn èèyàn tí wọ́n ti useless máa nìyẹn wọ́n ti useless wọn ni. Ó ń bọ̀ díẹ̀ díẹ̀. Nǹkan ló ti ṣẹlẹ̀ lọ́dọ̀ àti sinimá yẹn ibi tẹ́tún lọ yẹn another chapter lẹ́tọ́ fẹ́ sí yẹn ìyẹn á ti worse. àwọn máa bá wọn sí ní kọ́tọ̀ fáwọn òbóbìnrin sùn láti enjoy yes now kọ́ sọ fún wa pé yes. Only I listened to Mrs. Law elder sister on TikTok. I have come to the conclusion that the woman and her children are in France. Only France ni ẹnìkan wà lórí Facebook ń sẹ́ wọ́n bá wa kọ reply wọ́n kọ comment síbí. Wọ́n ní pẹ̀lú wọ́n lẹ́gbọ̀n alọ́pọ̀ jáde wọ́n ní pẹ̀lú nǹkan táwọn gbọ́n bẹ̀. Ó fún wọn ní conclusion kó dà pé France ni woman yẹn wà. The couple are falling out. Very soon news will filter from diaspora. Jésù ń bọ̀ ẹja gbọ́ tán of whereabouts. Okay. Wọ́n là máa tó gbọ́ nípa woman yẹn. Ṣé rí ó dàbí ẹni pé bí àwọn torí pé ó silent woman yẹn ni bí ó wò pé kó lè lọ pẹ̀lú gbogbo stuff bá wù ṣáṣá bí òun náà ṣe gbé woman yẹn lọ síbi ibẹ̀ yẹn níbi tó wà yàtọ̀ mọ́ bọ̀ àdúrà mi kọ́ lọ́ọ́ jẹ́ kí woman yẹn ṣì wà òkè kọ́ lọ́ọ́ sì jẹ́ kó wà òkè láti lè lè. àyíká ló pẹ́ èsì náà kí woman yẹn mọ secret kan ó ní agbára. God bless you. kọ́sì kò ń ṣe olú alọ́dún ló jẹ́ kó rí òkè ló ń sọ. wọ́n mọ̀ sábẹ́ wọn lórí òkè ló ń gbé wọ́n bẹ̀ ló ń gbé. because okay lẹ́tọ̀ ti jẹ́ pastor fún sísìn yesterday morning bí mo ṣe jí lórí bẹ́ẹ̀ mo kàn ní kí n wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní mo kàn já síbi tí wọ́n ti interview sí nọ́ọ̀sì tẹ̀ ó sọ pé ọjọ́ ẹni lẹ́yìn ẹgbẹ́ gbà tó wà ní Ìwòròkó ní Adó Èkìtì. God bless you tẹ̀mí náà gbọ́ èmi náà gbọ́ èmi náà gbọ́ yes. ìjọba lọ France ẹ̀gbọ́n ẹ̀ ló pè pé àǹtí mi ọkọ mi máa lọ fẹ́ gbé mi lọ France ó dẹ̀ lóyún kẹta ẹ̀gbọ́n àdó bèrè pẹ̀lú condition yìí ẹ̀rọ ló máa tẹ̀kẹ̀ àwọn ìgbà tó ń dé France ó pè ìgbà tó fọ́tò tó ń lọ alonso yẹn ẹgbẹ́ ní 10 years photo nìyẹn ó ní kọ́ wọ́n náà ọmọ kẹta ìlú gbèsè wọn gbà tó lọ kí wọn náà ló ló ń kọ́ wọn kẹ̀kẹ́ that's a 10-year photo kò ń ṣe this year so now they're asking you now where's your wife and the kids you are moved about it you are instructing your father to move about it and you feel you can do whatever you like in that country. ẹjọ sá ṣé màá yẹn go ẹjọ má bínú sí mo gbọ́ mo ṣé màá yẹn ò ti fail church yẹn gan ni when a pastor cannot tell us where he has his family ẹjọ
ẹ kò sọ fún mi náà ṣé family ẹ wà Naija ni kò sí ní Naija ṣé responsible pastor kan àbí èèyàn kan tó wà reliable kan sọ fún wa pé òun ò ti family òun wà ẹ dá yes or no àwọn àbíbá yìí o ẹ̀yin tọ́lọ̀ òye o bíbá ilẹ̀ bí mi wà o ṣé tí nǹkan kan tí wọ́n bá kí ni okí ló ń rà yìí dín inú ẹ̀. lẹ́sà ẹ̀ka lẹ́sà ẹ̀yà sà. àmì o ẹ ṣe mi tara ara wọlé o. ó pín sí méjì àkọ́kọ́ a máa sọ̀rọ̀ èèyàn alárẹ̀ra ẹlẹ́rọ ara ẹlẹ́kejì a máa sọ nípa àwọn tí wọ́n ń wá ìwàkuwà because àtìkẹ́kẹ́ sọ̀rọ̀ kan sí pé ṣé máa yẹn ṣe kò fi fẹ́ ìjọ tiẹ̀ a máa ń padà kan pé kọ́lọ́njọ kọ́lọ́mọ ẹ̀ka tó dóorun lójú kú ẹni tó ń sùn tó kú òun kọ́ ló dojú omi lójú kú o ẹni tó ń sọ pé bàbá yìí ó rọ̀ tó insist pé yọ kìnnìkan ni ẹni ẹ lajú ẹni bọ́lá káyé ti sùn inú mi dùn pé àwa tá a wà ní diaspora àwa lórí platform yìí àwọn west tí wọ́n mú Christianity wá bá wa àtàwọn Arab tí wọ́n mú Islam wá bá wa is it the way they practice it as they practice it in Africa especially na o Nigeria ìgbésí lórí ọ̀fẹ́ gbàgbọ́n lọ sí church bíbá yìí they have American churches couple of times and I know what their condition I mean what their doctrine is like and how long they spend in the church take on the service of ìjú wọn náà wà lọ láàrin wọn náà wọ́n ti tẹ̀rọ lọ sílé ẹ̀kọ́ lọ́jọ́ Sunday náà dé nàìjíríà náà pásítọ̀ tí wọ́n á máa fẹ́ pé ẹ máa ṣe ìṣòro ẹ máa ṣe ìṣọ́sàn nàìjíríà lè pété àdúgbò nàìjíríà ṣe wà lọ during COVID when nobody could come out globally our pastor kan tún lọ design website iṣẹ́ tẹ̀ ṣe tó ń tẹ́ máa wá sọ ìdámẹ́wàá ẹ máa sọ price lórí iṣẹ́ tẹ̀ ṣe táwọn kan fara tí wọ́n lè jáde so ẹ má blame àwọn ènìyàn tí wọ́n ń wá agbára àwọn tí wọ́n tẹ̀lé wọn kiri àwọn ní kẹ́ blame tí ẹ̀kọ́ bá ń tàbí àkọ́ tó bá rí ìyànra lọ́wọ́ ẹ̀ kó máa stop láti máa. akógbá wọlé bẹ́ẹ̀ ni. akógbá wọlé jẹ́ ká padà sí àwọn tá a jẹ́ ẹlẹ́ran ara gbogbo ala mọ̀ wípé èmi àdókò tó gàkí Muslim ṣe rí lẹ́yìn àwọn churches tó jẹ́ ẹ̀yìn kí ló kọ́ta máa ń pè wọ́n àwọn agent churches like Africa Baptist Catholic mọ̀kan yẹn any other church dáfẹ́ gèjè orthodox churches ẹ ṣe yá mi every churches tó kù na gèjè o wọ́n tó bá lọ síbẹ̀ wọ́n tó dé bá wa èmi ò tẹ̀ pé káyọ̀ ọ̀pá máa lọ church náà gbogbo revelation àtòrí burúkú tí wọ́n ṣe ní Nàìjíríà wa lẹ́yìn láàrin oṣù kan ó ní iye pásítọ̀ tó máa ní pé wọ́n borí àwọn borí kò bàbá ṣáàṣì wọn bá nínú church wọn aṣọ pípa sí gbó tí àwọn tá a jẹ́ èèyàn tá a bá ṣe àká ìwà sílẹ̀ èmi I refuse to go to church let anybody listen to me ṣé mi ò lóko responsibility ni I refuse to go olùdarí sáré sáré káàdì àmì tó gbà ìgbàgbọ́ ẹ ló máa mọ ẹ lára yá tó bá ń pè tó bá jọ lọ́nà ìkọ̀rọ̀ yàrá ẹ̀ kó máa gbọ́ ọlọ́run máa jẹ lóhùn torí pé wọ́n bí wa sí lẹ́sìn kan láti ẹ̀ ń tọ́lọ́ lẹ́sìn nílẹ̀sìn yẹn tó dá lóhùn láti ṣe é dìfẹ́ndẹ̀ ẹni tó bí sí ìdí òkun tó ní ẹ̀ ń tọ́lọ́ níbi òkun yẹn tó ní dá lóhùn òkun ẹ̀ ló máa sì dá máa fi parẹ́ kó sọ̀tẹ̀ lè sọ fún un. ìṣèjì ẹ̀kọ́ business star tó lẹ̀ pọ̀lọ́ ìsáàtì yẹn tó ń gbọ́ kò ní ẹ̀rọ bọ́tẹ̀ fẹ́ dá sí safety christianity ọ̀gá ọkọ̀ wá sọ àwọn ẹlẹ́ran ara kọ́ wá sọ́dọ̀ lọ́hùn my daddy said and this is very common among the women ti lọ́pọ̀lọpọ̀ gbà gbogbo ìlànà ìdókòlá Àbújá ìyàwó pásọ chọ́ọ̀ṣì yẹn because ọ̀pọ̀pọ̀ chọ́ọ̀ṣì máa ń rí yìí àwọn ìyá wọn ló máa ń lọ gbàgbára yẹn tó yẹ pé ibi tí a bá ti rí pásọ ìgbọ́dọ̀ ní pásọ mrs àwọn ìyàwó yẹn ló máa ń rìn ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ yẹn tó ti ọkùnrin tó ní pé ó yẹ wọ́n yẹn access information kan sí secret kan ni pé ò ti fún wọn kìí ṣe àpásọ tó approach mi nàgbà àti bá fà ní tí ẹni bá ṣe chọ́ọ̀ṣì àwọn tó tẹ̀lé ọ̀fìn kan òfin Ọlọ́run tó lẹ̀ níbi ìṣẹ̀lẹ̀ rẹ̀ inú kọ̀ọ̀yà àbáyọ̀ sì bẹ̀tẹ̀ tẹ́ bá náà lábùjá sí wọ́n ti gbó global. gbogbo wọn ni. ọjọ́ tí mo ló ń gba ẹ tọkọ ẹ̀ tí ìyàwó ẹ̀ sọ pé kọ́kọ́ tẹ̀ rí tí kékeré kan tó ti ra mọ́tò kékeré bíi tí nǹkan máa ti káàkiri nígbà tó máa ra báyìí mọ́tò tó ra fẹ́ tó tẹ̀ 1 million tí mo lọ ra yẹ that was his first car nígbà tí ẹ̀ tó dáhùn orí àkìtàn lọ kọ́jọ́ tí wọ́n sí. èyí kí náà fẹ́ ra lẹ̀ tó bá fẹ́ parẹ́ bẹ́ẹ̀ lọ ra orí àkìtàn ẹ̀ mọ́tò ẹ̀ tó ṣe débẹ̀. so kọ́lọ́njọ kọ́lọ́mà lè wà lè kúlì kákọ́ bẹ́ẹ̀ lọ kọ́lọ́mà lè wà lè kúlì because ẹni tọ́lọ́ ọ̀bà lè kúlì kò ní sára kúsà ọ̀pọ̀lọpọ̀ náà tàbí máa ń ṣe kòkòrò tá a máa wá mérekù táwọn káàkiri kápa òbúdú àwa kò síbi tí èèyàn fi pé ọlọ́run bá tọ́lọ́run gbà ó. wọ́n bá sọ àfáà náà ọ̀nà ní pẹ̀lú ọ̀nà tá a máa sọ ọ̀dọ́ lọ́wọ́ wálé wọn káàkiri.
tó bá fún jẹ dáadáa lọ́sẹ̀ àkọ́tẹ́ ìbòdì sọ tó bá fún jẹ dáadáa tó kọ́ máa sí àjẹwò ẹ̀jẹ̀ ẹ̀yìn ẹ̀yẹ lóṣù bá tọ́ ni ìpọ́n social media àti gbogbo ẹ̀ bá kéde bó sí wọn ò rí àwọn ọ̀rọ̀ ọmọ òye bídà bẹ́ẹ̀dì ó ga o I wish the whole world could come together ọ̀pọ̀ ìlú rí àfi ìṣúná jáde. ok ẹjọ ṣé nígbà tí ìyàwó pásítọ̀ bá míìsì bó lọmọ ìjọgùn ṣe ní míìsì. ẹmọ tó ṣẹlẹ̀ ní tọ́jú ẹmọ tó ṣẹlẹ̀ ní tọ́jú ẹni. àbí náà tàbá lè máa wáyàwó pásítọ̀ ìbóyá ọmọ ìjọ tó máa ti sọnù àbí bí àtọ́ ní pé wọn ò tí pè wọn lórúkọ tán jẹ́ bí wọn ṣe fi ń ṣòṣì tán ṣe yẹn tó wọ́n sì lè tán ṣe jọba rẹ̀ ní sọ fún wọn. tọ́ba rẹ̀ ní pé wọn lórúkọ tí wọ́n ń jẹ́ ń sí ẹ̀dùkọ́ tí ò straight yẹn máa padà straight ni. wọ́n bá ní pé àwọn kan tábà yọwọ́ àwọn ará wa ní east wọ́n bá ní pé wọ́n gbé ọkàn ní ìṣògo tó bá jáfa jẹ pásítọ̀ àmì òun náà ló kán wà láì ẹ̀gbọ́n mi to corroborate nǹkan tẹ̀ ṣe sọ yìí mo gbọ́ nǹkan from Nigeria lánàá àìrò ọlọ́ọ̀dẹ́ bá mi one of our churches be one of the top two churches ẹ̀jẹ̀ ká máa fẹ̀mí darí tẹ̀lé mọ́ sí top two churches tó ní university tó ní everything àwọn ọmọ mẹ́ta lánàá àná ìtòjú ń rọ̀ wọ́n gbá bọ́ọ̀lù lórí field ìkẹrin wọn wà nínú hostel ó kàn wọ́ṣù kùtù ó fẹ́ lọ bá wọn nínú lórí field yẹn all of a sudden ara yẹn dẹ̀ strike lánàá òjò tán lórí Nàìjíríà yìí nù àwọn mẹ́tẹ̀ẹ̀ta. ẹ̀yà kọ́kọ́ ló sọ pé tó máa fi ṣọ́ọ̀ṣì kọ́lẹ̀ dẹ́bi lórí ṣọ́ọ̀ṣì ní àkọ́bí òun àpò. ẹ máa gbọ́ ara yẹn dẹ̀ strike àwọn ọmọ mẹ́rin àti tó wà lẹ́nu ọ̀nà hostel wọ́n tẹ̀lé lọ lẹ́bẹ̀. to cut the long story short mẹ́tẹ̀ẹ̀ta tó wà lórí field yìí tó wà nínú lẹ́yìn ọlọ́ọ̀tẹ̀ yọ̀hún ti padà mẹ́tẹ̀ẹ̀ta tó wà lórí field wọ́n sáré rush wọn gbàtọ́ máa fi dọ́sítọ̀ wọ́n lè revive àwọn méjì ìtọ́jú àwọn oníkan ní ìyá ẹ̀ bí kò yá bẹ́ẹ̀ kọ̀ọ̀kan mọ́ ọmọ ẹ̀ tí ó bá bí 15 ọmọ kékeré tó ti wá yunifásitì wọ́n ròyìn bí ara yẹn ṣe bí àṣọ ọmọ yẹn wọ́n ló wọ ara ẹ̀ látòkè ní ó dẹ̀ ṣá gbogbo rẹ̀ ọmọ yẹn ti dòkún sí níbo bùkánì kò fi pé mo súnmọ́ yẹn tó ọmọ yẹn wà ní yunifásitì yẹn tí ọmọ yẹn wà sùkúl yẹn ó sunkún ó bókè bẹ́ẹ̀ ti bọ́sà ó sunkún láàrin ọmọ àgbẹ̀ kí ló ń ṣe olóòlù ló yẹ ọmọ olúwa lẹ́nu ọ̀nà lára sán lánàá olóòlù àtàwọn méjì ló escape ẹ̀ ìkẹta yẹn kú lọ́la okay this is a church ẹ pé àtàrò àtàlẹ́ òró ni àná tí ọkàn tó ṣe ní service ní church wọn ti àná ti gbogbo ẹ̀ àwọn èèyàn wà tó ń lórí ìgbà tó ń gbà dárúkọ fún yín ní ìlú mi ní Abẹ́òkúta ìmìírí nìkan tí wọ́n kọ́ church méjì wà ní direct opposite number yìí tí kò nínú àpá sọ́jọ́ ìṣẹ́ni pé òun pípa kó yẹ pé mọ́ṣáláṣí wọn kọ́ síwájú church òun ìjọ́jì lọ tọ́lẹ̀ sàṣẹ̀ra wọn. àwọn wèrè ní ọmọdé kò nìkan nìyá ìdí wọ́n máa ń kò tẹ̀ níbi mọ́ ọkùnrin ọkùnrin ìkọjá ọlọ́run kó jẹ́ pé mọ́ṣáláṣí àtàlùmọ̀ kó táwọn bàbá yẹn kọ́ ṣọ́ọ̀ṣì wọn tó wọ́n ti kíní àlùmọ̀ rí ṣùgbọ́n àtàwọn pípẹ́ yìí ṣe kọ́ lọ́wọ́ lọ́wọ́ tẹ̀ jọ̀ọ́ lójúmọ́ ọlọ́ọ̀fù tó lọ́wọ́ tẹ̀ gbọ́dọ̀ tẹ̀ lọ́wọ́ wọ̀s gbogbo ayé pariwo báyìí ó dẹ̀ kó jọjọ àyọ̀ aláàtì kìí kọ́ náà ọkọ mi ìkọ́ náà chọ́ọ̀ṣì tẹ̀ sọ yìí náà ṣe bí àwọn domestic worker yẹn kọ́ nínú náà ló jáde lẹ́jọ́ mẹ́ta yìí tí wọ́n sọ tí wọ́n ròyìn irú victimization irú brutality tí àwọn ẹ̀ka àtà nínú ilé òṣìṣẹ́ ọlọ́run ọba ibi àti fún àwọn olójẹjẹ wọ́n máa ní wọn lára ó tẹ́ wọn lọ́rùn kọ́ lọ wọ́n máa fi kámẹ́rà sẹ́ni sẹ́bíwẹ̀ ibi fún oúnjẹ tó fẹ́ dà sínú nínú wẹ́ẹ̀tì tó bá tiẹ̀ wà lánàá. ẹ̀rẹ̀ kan ló sọ ẹ̀gbẹ́ mọ́síkà kì ẹni tó ní pé tó bá fi ìjọ lẹ̀ àkọ́bí wọn máa kú tó bá fi ìjọ ẹlẹ́ tí wọ́n bá padà sílẹ̀ kọ́. Mr. Tyler, we are just celebrating the effect of, ignorance and the effect of overpower, effect of what they concern me, effect of ukukashimi. That's in the mind of the leaders in the church. So that's what I'm saying. That's the reason I bring about the examples. How can a lonely child or somebody be struck to death, an Ara or somebody, on the side of a church that you're pointing out to, that you pray every day? And that brings us to this Wahala of it. This is the man that everybody has been asking, where is your wife? Where is your wife? Thank you. I told Mr. Yeshe. Thank you, Karamide. Thank you, Karamide. Your congregation want to say anything. Yeah. And you have the God now. You've been posting around. You want to do your birthday and everything. At the expense of your wife and 2 and 3 kids. Ẹ jọ bí mọ mi, ṣé máa yẹ bí mọ mi ẹ̀ ni. Wọ́n ló ti ní àwọn kẹ̀kọ́ ẹ̀sọ́ nínú ìtàbí ẹ̀lẹ́ náà létà àwọn ti sílá pé ó tẹ̀tí níyàwó ti bí ọmọ márùn-ún kan sanwó. Jésù, ọmọ márùn-ún. Ó ti wá fẹ́ àbúrò. Àwọn èèyàn máa burú ṣá o. Àwọn èèyàn máa burú gan o. Àwọn èèyàn máa burú gan o. Tí wọ́n lọ fẹ́ wúmà yẹn pamọ́. Ṣé ẹ mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ yìí ó ń ṣẹlẹ̀ torí pé kò ṣe mánéjì pẹ̀lú ọmọbìnrin yẹn ó fẹ́ wúmà yẹn pamọ́ òun ló fa ohun tó ṣẹlẹ̀ yìí báyìí sẹ̀. Bẹ́ẹ̀ni ìgbà tó rí pẹ́pẹ́ náà ti pọ̀.
ó ti rí báyìí ṣé bí báyìí tó wá ní kó máa lọ sí France kó lọ sí France ní gbóhùn mọ́ ẹ imagine ó ti yẹ ó dẹ̀ ti máa tẹ́tí nìyẹn kó gbúdọ̀ gbórí jáde kó gbúdọ̀ pé òun níyẹ kó gbúdọ̀ pé rẹ̀ níyàwó òun. nígbà tó ń tẹ́tí wọn wọ́n ní wọn sí ẹ̀ ó kò látàdó Èkìtì ó lọ sí ìpínlẹ̀ Ban church wọ́n ló tẹ̀tí yáyẹ bí trash ni kí ló wá ṣe church mi. ṣẹ̀gbọ́n kálọ́ ní ṣọ́ọ̀ṣì days lọ́nà yáyẹ lòun kálọ́ ní ṣọ́ọ̀ṣì wọn bẹ̀rẹ̀ bí tí yáyẹ ṣe as a mother to that this woman o kálọ́ ní ṣọ́ọ̀ṣì wọn tó send voice note sí wọn pé wọn ò ní sọ wọn ní bá sọ wọn ò ní bá sí mọ́ oníṣẹ́ wọn ò ní ṣe everything mọ́ ìbàdàn ló bẹ̀rẹ̀ sí máa tẹ̀tí lédè. ṣe rí ẹ ṣe gbogbo ẹ̀yin dáàdì wa tẹ̀ ti bá wa dá sí ẹ ṣe princess ẹ̀yin náà ẹ dá sí ká tó rí pé èmi náà tún máa sọ nǹkan kan sí ẹ bá wa dá sí yáyáyá wọ́n ní ikú tó ń pojú gbà ẹ ni ẹ má jẹ́ ká fọ̀rọ̀ sábẹ́ àwọn sọ this is a free world ó yẹ yín ẹ sọ̀rọ̀ bá ti yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ ìjọ torí Ọlọ́run. wọ́n ní àwọn òwe kan wà tó máa pa tó máa sọ pé àwọn ti gbàgbé mo lè fẹ́ pa òwe yẹn ìtumọ̀ ẹ̀ ni wípé ṣẹ́rímà yẹn ó ní nǹkan tó ń bò ìyàwó yẹn náà dẹ̀ ní nǹkan tó ń bò pẹ̀lú ẹ̀ tí ìgbà tó bẹ̀ ṣẹ́ máa nìkan sọ̀rọ̀ níbẹ̀ yẹn ó ní most of all these pastors sí pé ìyàwó wọn ló máa ń gba agbára kan wá ó jẹ́ pé tó bá ti gbàdé tán àwọn ọkọ wọn wá gbà sórí that is why wọ́n máa pe pastor and pastor mrs ṣẹ́rẹ́ mi o bíbélì yín wádìí ohun gbogbo kò di ètò ìṣe òtítọ́ mú pastor lèmi náà and at the same time church èmi fi ọwọ́ gbá ọ̀dà wípé ṣọ́ọ̀ṣì mi o in as much as I'm concerned bàbá dáwà tẹ̀lé kò ní méjì àwọn èèyàn lè máa sọ oríṣiríṣi yẹn the redeemed Christian Church of God àwọn èèyàn lè máa sọ oríṣiríṣi ṣe fi bẹ́ẹ̀ yẹn tí èèyàn bá ń tẹ̀lé èèyàn tó bá mọ irú èèyàn tó tẹ̀lé ó bẹ́tà kó padà lẹ́yìn ẹ̀ kó tó di pé ó já ẹ sí polówó. sọ́kọ̀ tó ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ pásítọ̀ alọ́ yẹn ó ní bá nínú ó ní àṣírí kan tí wọ́n jọ ń bò ìyàwó tó fìyà jẹ ó fara pamọ́ òun ló fara pamọ́ kì í ṣe pásítọ̀ olú alẹ́ ló fara ẹ̀ ló fi pamọ́ ní ìmọ̀ olú alọ́ yẹn rí mi tiẹ̀ mi tiẹ̀ mọ̀ mo kàn máa ń gbọ́ olú alọ́ ní ìgbà tí mo ti gbọ́ ní 20 years nígbà tí wọ́n máa ṣe kinní lórí rédíò tí wọ́n máa pariwo béèrè. So that is what I want to say. Ìgbà tó ṣẹlẹ̀ ní pé ẹni tí wọ́n bá ń tàn fún gangan kó má tàn ara ẹ̀ nísìnyí ó fi àwọn family ẹ̀ sí miserable condition ọgbọ́n gbé ẹ pamọ́ ìwọ náà gbé rẹ̀ pamọ́ come out and tell people what is going on. ẹjọ ṣe ṣọ pé woman yẹn wà ní àtijọ́ tí ò ní jáde tí ò ní sọ̀rọ̀. ó ní woman yẹn wà mà. mi ò gbàgbọ́ pé woman yẹn wà kò lè sọ̀rọ̀. pamọ́ àjẹkábọ̀ ẹ̀ máa já sọ̀rọ̀ wà. ọkẹ́ máa lu stéètì ìpàtà lọ́wọ́ yẹn tó bá 12 tó lè jẹ́ kó máa lu lẹ́gbẹ̀ẹ́ kó 247. nbo ló máa wà tí ò ní sọ̀rọ̀ láti tọ́nà ní sọ̀rọ̀ ní ìlú wa. wọ́n rí iṣẹ́ wọ́n rí èèyàn tó yẹ pé ṣán lówó. ó kàn án rẹ́sì pásítọ̀ olúwa lọ́wọ́ tó lágbára dé sí omi tó lágbára dé sí ẹ̀gbọ́n tàbí ẹ̀gbọ́n ìlànà. àbẹ́ ẹ̀gbọ́n kan wọ́n sì gba tírọ́fì kan bóyá lẹ́nu ọjọ́ mẹ́ta ìkọ́kọ́. ṣé bíbí kan ló dúró tí tó ti ń gba gbogbo kinní wọ̀nyẹn wọ́n máa lọ mú bẹ́ẹ̀ náà yìí. princess tẹ bá lọ kápẹ́ tẹ bá dé. ẹni tó lè lọ mú. ẹ jẹ́ kí ẹ lọ bọ́ ìtàkùn ẹ̀ sí lọ́sítẹ̀ láàárọ̀ ó kàn ní ṣọ́ọ̀ṣì ọgbà èèyàn tó yẹ pé security kiri gan-an kò ń ṣe kékeré wọ́n ní kán lọ mú ibi tó wà. ó ló ń jáde níjọ́ tó máa rí lòun kò sáré ní síwájú ẹ̀ àlórí sísáàsì sá báwo ni ẹsẹ̀ yẹn ti sọ pé ẹ̀kọ́ lọ gbóyin fún òun dáwọ̀ sí ti ó lẹ́yìn kó máa fún yẹn wọ́ ẹsẹ̀ ọ̀rọ̀ tó ń bá débẹ̀ oníkùn ò lè bá sọ because it's on the move sísá máìlá ló ń sọ ló fi onímọ̀tò tó fi lọ òun wà bẹ́ẹ̀ lóòjọ́ ọ̀jẹ́ kò ní access sí. kò sí ní security ẹ̀ ṣe lè tó màá ra mú. gbàgbé ó níbi tẹ́ lè dé títí láti láwọn àbí kan àwa táwọn láti lóyìnbó yìí gan tẹ́ bá dé nàìjíríà tẹ́ fẹ́ jẹ́ kẹ́nìbọ̀dì rí yín security yín bodyguard yín wọ̀n nígbà kan débi tẹ́ wà òyìn lẹ fẹ́ ní tẹ́fẹ́ fi lọ gbé ẹ láwọn family ẹ rí ìyá yẹn bí ẹni tó lẹ́sẹ̀ débi kó lè lọ gbérú máa yẹn ni. we are talking about millionaire. àmàsọ̀rọ̀ ta líka ní àmàsọ̀rọ̀ ta ìzọ́níà èèyàn tó lè wo èèyàn tó lè fún yàn ní 20 million ni tí ò ní bojú wẹ̀yìn. ẹni tẹ́yìn ọ̀bá lè mú níbi ilé ìdúpọ̀ náà lè mú. ṣe rí èmi rò pé nígbà táwọn tó lẹ́nu gangan tán bá bàrẹ̀ sí ní bá wọn dá sí ọ̀rọ̀ yẹn sìn báwọn yà mọ̀ lọ́rùn ewúrẹ́ ló sì ń bá tán ṣe ló dàbí ẹni pé àwọn tí máa tó bímọ fún màá yẹn pọ̀ àwọn ìyàwó tó fẹ́ káàkiri ó pọ̀ ṣe lọ́kùnrin tó bá ti ń cover tí yóò fẹ́ kọ́ mọ̀ pé ìyàwó wà níbi kan bí ẹjọ́ òkè bẹ́ẹ̀ ni ẹjọ́ òkè ṣẹjọ́ àwọn tá à ń sọ yìí àwa tá a pè wọ́n léyàn tẹ́ pè wọ́n léyàn tẹ́ sọ wọ́n di kíní ni I'm telling you ìkòkò tí ó mọ̀ pé òun lè jata òun ni gbogbo wọn tó wá dórí iná tó wá ń sọ òun nírú àwọn yẹn torí pé ìgbà tí wọn tán bẹ̀rẹ̀ àwa iná ìṣọ ọmọ kékeré náà lóyún báyìí at least ọmọ ọlọ́mọ odidi ọmọ lẹ́ni tá à ń sọ̀rọ̀ nípa èyí ẹjọ́ ṣé bàlẹ̀ máa fi láìfò èèyàn kan ta káìtì báyìí
tàbá sọ láìpẹ́ ìkọ́ tàbá sọ di tọ́ì tàbí ṣeré lẹ́yìn kan wá ń bọ́ ta tó sọ pé káwọn èèyàn má dáhùn káwọn èèyàn má sọ̀rọ̀. wọ́n sọ bẹ́ẹ̀ imagine. ìfàmìlì ẹ̀sìn ìdòwò lórí ẹ̀ imagine. àti tọ́mọ lọ́sùn láyé ìjọ́sìn ni. ẹ jọ òdẹ̀ ń wéṣí láìpẹ́. òdẹ̀ ń wéṣí láìpẹ́ èèyàn kan bẹ́ẹ̀ yẹn just like that mo dẹ̀ ń sọ bí eré òdẹ̀ fi ń ṣàwàdà. ṣé ẹ mọ̀ pé torí pé àwọn pípù yìí wọ́n ti pera wọn ní pastor then CAC wọn yẹn torí pé ẹ mọ̀ pé irú CAC lèmi náà gbà tí mo wà ní Sisi ẹ wo bọ́n ṣe ṣègbésí ayé wọn nígbà yẹn